afá èjì ògbè ní bàbá ọ̀pẹ̀lẹ̀ nínú gbogbo ẹ̀yà méje tó lódùmarè dá Yorùbá ní bàbá wọn. ẹ̀yin ọmọ Odùduwà yìí dà ipò ṣúlẹ̀ ṣẹ́wù ó yẹ ẹ̀dì àmọ́ra ìjà kálápọ̀ gbapọ̀ aládà ó gbàdá ogun ya Fúlàní ti gẹ̀ẹ́sì Yorùbá ní kẹsẹ́ ẹ wá lọ́mọ Oòduà ń rojú bàbá ta ni wọ́n jẹ́ fìrìn gbá lójúgun tí ò ní fi tètè ìyókù jíjó èrìjàǹtè. afẹ́fẹ́ ti fẹ́ àtirídìí adìẹ ẹ̀yìn ọmọ ilé Yorùbá kìnìún ti yín pọmọ tálíkà ẹ lọ́fọ̀lú mọ́ àbà àkàrèkó ẹ̀yin lójú Olódùmarè àwọ̀ afárí ogun àtijọ́ lójú eégún mo ti gbéra ilẹ̀ níwájú àwọn òrìṣà kẹ́nikẹ́ni má ṣe nà wá ẹ̀dá tó bá nà yẹ̀kú àríjà ògbè ọ̀rọ̀ Yorùbá ń kọ́ mi lóminú gan-an ni Ìbàràpá ronú ní gbọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ dé mo pàdé kìnìún olóòlà ijù ẹranko burúkú tí ń rẹ́ràn níṣẹ́ dé tòrútòrú àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àwọn Fúlàní bá tún jí wa gbé wọ́n ń gbowó ribiribi kò ní burú títí kọ́ má kẹ́nìkan mọ́ ni bó tilẹ̀ jẹ́ pé àwọn alágbára ilẹ̀ Yorùbá ti tà wá tán Ìgbòho ṣà ikú tí ń jágbe mọ́ ni ó tó pa ni ọmọ àtàpẹ́tẹ́ inú omi ṣe bọ́ mọ̀ pé ládéládé ládé Aláàfin Ọ̀ládé orí adé àwọn baba ńlá gbà fáláàfin ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ìtìjú ńlá ló jẹ́ fún mi wípé wọ́n lè jí orí adé gbé nílẹ̀ Káàárọ̀ Oòjíire ẹ dákẹ́ ẹ sì ń wòran ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àlò ń pọ́n ìbàjẹ́ wá gbayé po. ẹ jẹ́ kí n mú yín padà sínú ìwé ìtàn ṣe rántí Ògèdèngbé agbógungbòrò ilẹ̀ Ìjẹ̀ṣà Kúrúnmí kọ́ Àjàdí ìkó Ògúnmọ́lá Basọ̀rún Ìbàdàn ọba Ṣàngó Aláàfin Ọ̀yọ́ ń kọ́ tó wá gbèjà dàda àjùwọ̀n gbogbo wọn rúparúta lórí ọ̀rọ̀ Yorùbá ọmọ Yorùbá ẹ gbàgbé wọn Ìgbòho wá dé ẹtún ṣọ̀tẹ̀ mo tiẹ̀ gbọ́ pé Àtàírù wọn ló ń lérí fitafita póhùn kó sójà bọ̀ àánú yín ṣe mí ẹ fẹ́ túlé kan kú ènìyàn tó bá fà yín létí sẹ́yìn onítọ̀hún ò ní kúkú re sọ́ràn ni a ò ṣe mọ́ ó ti tó gẹ́ nínú law of amalgamation ti constitution àgbáyé tá a bá rí population ènìyàn tó bá ti wọ 100 wọ́n lè dá dúró a ò ṣe mọ́ ojúmọ́ ti mọ́. wọ́n ní títa ríro làákọlà ìlọ́yà ọmọ Yorùbá ilé tó lọ Fani Káyọ̀dé former president of aviation akínyìn o Dàpọ̀ Abíọ́dún gómìnà ìpínlẹ̀ Ògùn ẹ ṣé bàbá wọ Báṣọjọ́ gbogbo ọmọ Ìbàràpá ló ń kí ẹ Sunday Ìgbòho fúnṣẹ́ takuntakun tó ṣe ọmọ Adéyẹmọ kò ní sú ẹ kò ní rẹ̀ ẹ́ alálẹ̀ Yorùbá òní jí òṣìṣẹ́ lágbára lọ́wọ́ sátì lókè Ìgbòho òòṣà ìkìlọ̀ mi ní pé kó yẹra fún ẹ ní ìtàfíù ló kó bá pẹ́là ọmọ Ìṣẹ́yìn orò ọbẹ̀ dímọ́kọ́ sọ rántí bí wọ́n ṣe pa Bọ́lá Ìgè ọmọ Ẹ̀sà Òkè Ládòkè Akíntọ́lá ńkọ́ bàbá wa Awólọ́wọ̀ wọ́n ti bógun Yorùbá tẹ̀rìn ikú tó pa Bíọ́lá ńkọ́ Délé Gíwá kúkú bomb letter ṣé bó mọ̀ pé Yorùbá ní gbogbo wọn ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ àfìgbànú kan ṣoṣo sọ̀jà torí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ni. ó di gbére ó di kárin kése ẹ̀yin ọmọ Gàmbàrí a ò fẹ́ yín nílẹ̀ Yorùbá mọ́ ẹ lọ wá bòmí ìgbà.